Oṣó má pa mí o torí àjọ mọ̀lẹ́kùn ni. Àjẹ́ má pa mí o torí àjọ mọ̀lẹ́kùn ni. Àjẹ́ tó bá pọ̀ ọmọ àwo ilẹ̀ ló dà o. Mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Akanbi Oloba. Mo kí gbogbo oníṣẹ̀ṣe àgbáyé. Mo kí gbogbo oníṣẹ̀ṣe ìlú tán ti bí mi lọ́mọ. Ṣakí nílé Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà. Àjìjí bá wa ara sábàrí tẹrú tọmọ ní rológun. Tó bá dọjọ́ aré ẹran ní sólógun. Tó bá dọjọ́ ìjà ẹran ní sàṣàbàrí. Ológun ọ̀kárẹ́ àṣàbàrí tiwa kò kọjá. Ìlú kábíyèsí ọba wa Khalid Àyìnlá Àdó ìlú gbémidépò. Kádé pẹ́ lórí kírùkẹ̀rẹ́ ó do kíní kẹ́sì ọbọ̀ jẹ kó pẹ́. Mo ṣe kábíyèsí forí adé o. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je. Mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Arọ́bàfín ní ẹ̀lọ́ba ń pa. Àyìnlá Àdó ẹ mọ́ bínú pé mo bá yín lágbà ni mo ṣe pè yín lórúkọ. Orúkọ náà fi ń pọba Alade o. Kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́, kẹ́ ẹ fèrègì jòbì. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ṣakí. Wà ń bẹ̀ yín. Ẹ máa wà ń bẹ̀ ni o. Mo dúpẹ́ pé òkun mo mọ̀ ọ́ lóore. Gbogbo nǹkan ká máa fi gbé sórí mídíà. Irọ́ kọ́ là wá gbé dání. Àwọn tó gbé irọ́ dání. Àwọn ní Yorùbá pòwe fún pé ó gbọ́ gbùrù ọ̀rọ̀ mi inú àgbádànù nígbà tó jẹ́ ọ̀rọ̀ mọ́ ń kọ́ ojú ti alábòsí. Ọ̀rọ̀ gbénú mi tí mo lè sọ bẹ̀yìn àgbàlagbà náà lẹ́lẹ́gbẹ́ ìbọ̀dẹ́ ní ọmọ àlèyàn ló ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. But ìkan tí màá sọ ni pé èpè tí oníkálùkù yín bá lè pín fún àwọn ọmọ tó tara yín jáde òun ni kẹsẹ́ o. Èpè tẹ́ bá lè pín fún àwọn ọmọ tó tara yín jáde, ọ̀rọ̀ burúkú tẹ́ bá lè sọ sáwọn ọmọ tó tara yín jáde òun ni kẹsọ s'Akanbi Oloba. Torí mi ti di àwòmájú bí ẹyẹ gan núgò tó di àwòmájú fẹ́ dì rẹ. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá dẹ̀ gbé ara ẹ̀ ní máa fi nà o. Èpè tẹ́ bá lè forí ara yín rù tẹ́ lè pín fún àwọn ọmọ yín òun ni kẹsẹ́ o. Ọ̀rọ̀ burúkú tẹ́ lè sọ síra yín tẹ́ lè sọ sáwọn ọmọ yín òun ni kẹsọ o. Torí tí n bá ní sọ̀rọ̀ ilé òkun. Àní kí ni mo fẹ́ sọ̀rọ̀ fún èmi odidi olóyè ààrẹ gbọ́jẹ̀ ní of Ṣakí land. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn. Olóyè lèmi. Ààrẹ odidi ààrẹ gbọ́jẹ̀ níyìn. Ta ni jákú apá ni wọ́n máa wájú ọmọ akú yẹnyẹn. Ta ni jákú apá níwájú ọmọ akú yẹnyẹn. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Quran verse yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi kà. Quran 9:23 yìí ẹ lọ bá mi ka Quran yìí. Kẹ́ wo nǹkan tí Allah àti Muhammadu tó ń gbé bọ̀ wálẹ̀ Yorùbá wá bá wa. Torí kò sí ìlú tí ẹ̀sìn Islam wọ̀ tí ìlú yẹn ò dàrú. Islam ló da Afghanistan rú. Islam ló da Somalia rú. Islam ló ń da Palestine rú báyìí. Islam ló dalẹ̀ Haúsá rú. Ẹ sọ ìlú ọ̀hún tí Islam wọ̀ tí bí ó bàjẹ́. Àwọn òbí tó bí mi tán rè mí láti kékeré tán rè mí dàgbà nítorí Muhammadu Saudi Arabia wọ́n dẹ̀ jáde wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ tàbí àwọn ọbọlọ máa sọ fọ́mọ rẹ̀ nítorí kíni. Mo wá bí yín ẹ̀yin bàbá ẹ̀yin ìyá. Mi fẹ́ sọ̀rọ̀. But ìkan tí mo tún fẹ́ repeat fún yín ni pé èpè tẹ́ bá lè pín fúnra yín tẹ́ lè pín fún àwọn ọmọ yín òun ni kẹsẹ́ o. Ọ̀rọ̀ burúkú tẹ́ lè sọ síra yín tẹ́ lè sọ fáwọn ọmọ tó tara yín jáde òun ni kẹsọ o. Torí kò wù mí kí n sọ̀rọ̀ tí n bá dẹ̀ dákẹ́ tí mi bá sọ̀rọ̀ tààrẹ ní ọba ní dákẹ́ ni wọ́n bá ọ̀rọ̀ tí mo jáde láti sọ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ṣakí ẹ kú àdó tí Akanbi Oloba. Ọlọ́run ọba Elédùmarè á bá mi dúró tì yín. Ìgbà arúmọlẹ̀ tí wọ́n di òde ìsálayé mú wọ́n bá mi dúró tì yín. Àwọn Ọlọ́run wa wọ́n bá mi dúró tì yín. Ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín kò ní bàjẹ́. Mo dúpẹ́ pé òkun o mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ìgbà tó jò ń pa igún mi àwòdì yóò bá mi rà bẹ́ẹ̀. Èyí tó bá lè jáde nínú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí èyí tó bá lè jáde nínú yín
tó lè jáde síta ipe Akanbi Oloba o mo ti ra bàtà slippers fún ẹ rí àbí mo ti gbé oúnjẹ fún ẹ rí àbí mo ti fún ẹ ní 5 naira rí kó jáde nínú gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn kó wá sọ síta. Èyí tó bá ní ìṣòro mi o mo ti gbé ìṣòro wá bá òun rí nínú yín kó jáde. Ìgbà tójú ń pàwòdì mi ẹyẹlé yóò bá mi rà ń bẹ o. Ìgbà tójú ń pọ́n mi tí yà ń jẹ Akanbi Oloba mi rẹ́dì kankan o. Bẹ́ẹ̀ mo rí Ọlọ́run ọba àti Elédùmarè. Níbi tí mo wà léni Ọlọ́run ló gbé mi débẹ̀ o kò ṣe mímọ̀ ṣe mi o. Ìgbà tí odò ń pa igún mi ẹyẹlé yín àwòdì yín ọba mi rà ń bẹ o. Mi ìgbésòro wá bá yín rí o. Èyí tó bá ní mo jẹun ní 5 naira nínú gbogbo yín tẹ́rẹ̀ẹ́jú sọ̀rọ̀ ẹ jáde síta ẹ wá sọ. Bẹ́ẹ̀ mi fẹ́ sọ̀rọ̀. Èyí tó bá ní mo jẹun ní 5 naira rí ní gbogbo yín tẹ́rẹ̀ẹ́jú sọ̀rọ̀ yẹn ẹ jáde síta kẹ wá sọ tẹnu yín. Èyí tó bá ní mo ti gbésòro wá bá òun rí nínú yín kó jáde kó wá sọ. Agboolé Oloba ni wọ́n bí mi sí o. Ibẹ̀ ni mo dàgbà sí. Orúkọ àwọn bàbá tèmi ni mò ń jẹ́. Odù tó ti Agboolé Oloba. Ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. Tẹ́ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu máa gé yín jẹ. Èmi sí ọmọ àlè tí fọwọ́ sí júwe lé bàbá ẹ̀ o. Ọmọ ọkọ ni mí tá bá rí mọ́kọ́. Ògidì ọmọlé Oloba lèmi. Bàbá tó bí mi lọ́mọ ń bẹ láyé ó lè confirm rẹ̀. Ó lè confirm. Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ó lè jẹ́rìí mi. Ọmọ ọkọ lèmi èmi ò ń sọ ọmọ àlè. Ọmọ àlè tí bá ń bẹnu ní yín ni kó fi agboolé wálẹ̀. Gbogbo yín tẹ́ ẹ̀rẹ́jú sọ̀rọ̀ yẹn èyí tí bá jẹ ní 5 naira nínú yín kó jáde kó wá sọ̀rọ̀. Ọmọ bí tí mo ti bẹ̀rẹ̀ o ọmọ bí tí mo bá dé. Ìgbà tí mo need all of you guys tí mo need supporter yín ẹ kó mi papọ̀ tọ́mọ ọmọ yín o. Ẹ kó mi papọ̀ tọ́mọ àwọn ọmọ yín. Ṣé ń gbọ́? Kún kálukú ọmọ ohun tó fẹ́nu ẹ̀ sọ o. Èyí tí bá jẹ ní 5 naira rí nínú gbogbo láti òkè Agboolé Oloba tó fi dé sàlẹ̀. Èyí tó bá ní mo jẹun ní 5 naira rí nínú yín kó jáde síta kó sọ. Ẹ mọ nǹkan tẹ́ máa sọ o. Kí anybody yín kó quiet kẹ́ panu yín mọ́. Ẹ wá change orúkọ mi bóyá ilẹ̀ sọ mi lórúkọ ńjọ́ súná. Odù tó ti Agboolé Oloba ó wà lọ́wọ́ tèmi. Odù tó ti Agboolé Oloba ó wà lọ́wọ́ àwọn amúfaniwo ní Ṣakí. Kẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe kò ń ṣe Kùránì náà bí ta Agboolé Oloba. Tẹ́ bá dẹ̀ tọwọ́ bọ̀ mí lẹ́nu máa gé yín jẹ. Kí ó ń kálukú kó lọ rẹ́ sọ rẹ̀ níbi tó yá o. Kí oníkálukú yín kó lọ rẹ́ sọ rẹ̀ níbi tó yá. Ṣé ń gbọ́? Kò sí àfáà tó lè jáde lu Ṣakí pé mo dárúkọ òun rí o. Kẹ́ mọ ohun tẹ́ mọ sọ o. Èpè tẹ́ bá lè pín fún àwọn ọmọ yín tẹ́ lè pín fúnra yín bẹ́ẹ̀ òun ni kẹsẹ́ o. Èpè ọ̀rọ̀ burúkú tẹ́ bá lè sọ síra yín tẹ́ lè sọ sáwọn ọmọ yín òun ni kẹsọ o. Mi pé kólóko má roko yín o. Mi pé kólódò yín má rodò o. Ìgbà tí tójò ń pagun tèmi àwòdì yín ò bá mi rà ń bẹ́ẹ̀. Ẹni tí bá jẹ ní 5 naira sílé kan ẹni tí bá jẹ nínú gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń sọ̀rọ̀ yẹn ó yẹ jáde kẹ́ wá sọ. Ẹni tí bá ti gbé sọ̀rọ̀ mi wá bá nínú yín kó jáde síta kó sọ. Ẹ mọ̀rọ̀ tẹ́ mọ̀ sọ o. Ẹni tó bá tún jáde nínú yín tó sọ̀rọ̀ kò bá kún gbé ọ̀rọ̀ sí mi máa yẹ̀yẹ́ o. Gbogbo orúmọ̀sí tẹ́ ń gbé kiri gbogbo ẹ̀ ni mo gbọ́. Ẹni mo ra ọ̀kadà fún dádì tèmi mo gbà lọ́wọ́ rẹ̀. Ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ ni kó jáde kó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. Bàbá mi wà láyé kò tí kú o. Ẹni tó bá lè ra tó lè kọ́lé fún bàbá ẹ̀ àbí tó lè ra mọ́tò fún bàbá ẹ̀ àbí tó lè ra ọ̀kadà fún bàbá ẹ̀ tí ó dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ padà ni kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. Ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Ẹ má bà agboolé jẹ́. Kò ṣe mùsùlùmí nìkan ló wà lágboolé Oloba. Ẹ dẹ̀ fẹ́ gbé Islam lórí anybody fún kíni. Ẹ fi ti yín ṣe ti yín o. Mi ìfẹ́ sọ̀rọ̀ o. Ẹ dẹ̀ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. Kí ọlọ́mọ kó dọ́mọ̀ yẹ́ ẹ̀gbẹ́. Mi ìgbé bùkátà mi wá bá yín rí o. Mo sọ yìí mo dúró. Mo ṣẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́.